Ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ sinimá tuntun Alákòóso, ǹjẹ́ ẹ̀yin ti wo apá kìíní àti apá kejì sinimá Alákòóso? Tí ẹ bá fẹ́ wo apá kẹta sinimá yìí, ẹ tẹ subscribe button, kí ẹ láìkì, kí ẹ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì sí yín direct. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn, nǹkan kan. Àìrìnjìnnà ni a ò rí abuké ọ̀kẹ́rẹ́, tí a bá rìn jìnnà a ó rí abuké tó lo face mask tó dẹ̀ lo face cap. Ẹ̀yin tèmi, ojú abiyamọ ń rí, Àràmídé ojú rẹ̀ rí tó. Lẹ́yìn ìgbà tí Adéjàre fojú Àràmídé rí nǹkan tí ó gbé ọmọ ẹ̀ àti owó àti gbogbo ẹ̀ tí ó gbé wọn lọ sí ìlú òyìnbó, ó fi Àràmídé sí inú hílàhílo, ó fi sí inú wàhálà, ó fi sí inú trauma. Lẹ́yìn ìgbà tí Àràmídé wá pinnu wípé òun kò ní fún ọkùnrin kankan láyè mọ́ nínú ayé òun. Kódà ìyá rẹ̀ sọ títí, ẹ̀gbọ́n rẹ̀ sọ ṣùgbọ́n kò gbọ́. Ẹ má gbàgbé àbúrò rẹ̀ tí ó ṣekú pa ọkọ rẹ̀ níbi tí ọkọ rẹ̀ ti máa ń nà lójoojúmọ́, ìyẹn wà lẹ́wọ̀n. Ìyá rẹ̀ sì ń gbìyànjú láti jẹ́ pé kí Àràmídé fẹ́ ọkùnrin míì. Ṣùgbọ́n gbogbo ọkùnrin tí ó bá ń kọnu sí Àràmídé, gbogbo wọn ni ó ń lé dànù. Kódà níbi tó lè dé ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ní Abẹ́òkúta, ibẹ̀ ni Àràmídé wà tí ó ti ń ṣayé, tí ó sì ń wá iṣẹ́ mìíràn. Lẹ́yìn yìí ni ó pàdé arákùnrin kan, ìyẹn jẹ́ Bíyì. Bíyì jẹ́ ọkùnrin tí ó ń wá ìyàwó, tí ìyá rẹ̀ sì ti ń dà á láàmú pé kó mú ìyàwó wá sílé. Lẹ́yìn èyí ni wọ́n pàdé ní car wash tí Àràmídé kò sì fún Bíyì ní audience rárá. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, Bíyì padà gba nọ́mbà Àràmídé lọ́wọ́ car wash tí ó sì sọ fún Bíyì pé kí ó má sọ fún client òun pé òun lòún fún ní nọ́mbà. Lẹ́yìn wá èyí, Bíyì gbìyànjú títí, ó pe Àràmídé títí tí kò sì dá lóhùn. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, Àràmídé padà fún Bíyì ní àǹfààní láti jẹ́ pé kí àwọn méjèèjì kí wọ́n máa fẹ́ra wọn. Ẹ̀yin tèmi, ní inú sinimá yìí, òṣèré wo ni ẹ̀yin fẹ́ràn jù? Ẹ tẹ̀ sí comment section. Ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kẹta sinimá yìí, ẹ tẹ subscribe button, kí ẹ láìkì, kí ẹ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì sí yín direct. Ẹ̀yin tèmi, Yorùbá bọ̀ wọ́n ní kọ́ńbó lónìí mú àgbọ̀nṣàlẹ̀ lónìí họ́wùhọ́wù. Tí a bá ní a ò ní ṣoògùn kà mọ́, ẹni tí ò ní jẹ́ ò ní jẹ́. Yorùbá bọ̀ wọ́n ní ìyẹn ogún ọdún a máa jóni lẹ́nu. Lẹ́yìn ìgbà tí Àràmídé àti Bíyì ń bá eré ìfẹ́ wọn lọ tí wọ́n ṣe ìgbéyàwó, ọ̀sán kan òru kan, Yorùbá bọ̀ wọ́n ní ìyẹn ogún ọdún a máa jóni lẹ́nu. Ọ̀sán kan òru kan ni Adéjàre tí ó ti lọ bí ọlá Ọlọ́run tẹ́lẹ̀ ló padà dé pẹ̀lú Tóbilọ́ba ọmọ Àràmídé tí ó sì padà sílé. Báyìí ni Adéjàre ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ Àràmídé pé kí ó padà sínú ayé òun, pé òun sì fẹ́ fẹ́ Àràmídé. Ó bẹ̀ títí ṣùgbọ́n kò gbọ́. Ó gba ọmọ lọ́wọ́ rẹ̀ tí ó sì bẹ Bíyì pé kí ó jẹ́ kí ọmọ òun máa gbé lọ́dọ̀ wọn, tí Bíyì sì faramọ́. Kódà gbogbo ìwà tí Àràmídé ń wù sí Bíyì ni Bíyì faramọ́. Ó jẹ́ ọkùnrin kan tó ní sùúrù púpọ̀. Gbogbo ẹ̀bẹ̀ tí Adémídé ń bẹ̀, Àràmídé kò gbà rárá. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, alárèéjàgbá nǹkan gbé nǹkan hánu. Àràmídé ń wá ọmọ ní ilé Bíyì, kò rí ọmọ bí. Ìyá Bíyì bẹ̀rẹ̀ sí ní fìtínà Àràmídé, wọ́n sì sọ pé àwọn gbìyànjú láti rí ọmọ. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kẹta sinimá yìí, ẹ tẹ subscribe button, kí ẹ láìkì, kí ẹ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì sí yín direct. Ẹ̀yin tèmi, kí wá ló ṣẹlẹ̀? Kí ni nǹkan tí Àràmídé ṣe? Wọ́n ní tọmọdé bá peku á dájẹ, tó bá pẹran á dájẹ, tó bá pa àrọ̀gìdìgbà á gbé ká àwọn òbí ẹ̀ mọ́lé. Kí ni ìwà tí Àràmídé wù? Ṣèbí níṣe ni lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ Àràmídé rí i pé òun ti lóyún. Lẹ́yìn ìgbà tí ó rí i pé òun ti lóyún tó dé hospital, dókítà sọ fún un wípé ọ̀sẹ̀ 6 ni oyún tó wà nínú rẹ̀. Ẹ̀yin tèmi, pàkà tí mo máa gbọ́, ó di wípé ẹni tí ó fún Àràmídé lóyún, ǹjẹ́ ta ni ó fún Àràmídé lóyún? Ta ni ó ní oyún inú Àràmídé? Ṣèbí ọkọ rẹ̀ ló yẹ kó jẹ́?
ẹ̀yin tèmi bẹ́ẹ̀ ṣe ń rò lèmi náà ṣe ń gbọ́. àṣé Adéjàre ló wá sí ilé Àràmídé lọ́jọ́ kan tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní àjọṣepọ̀ tó di oyún. ǹjẹ́ kí ni Àràmídé fẹ́ ṣe báyìí? Ìkàmọ̀ ni ọmọ ádámọ̀ o. ẹ̀yin tèmi ẹ pàdé mi ní part 3 sinimá yìí ká tún jọ jẹ̀gbádùn rẹ̀ dáradára. ẹ má gbàgbé tí ẹ bá fẹ́ wo part 3 ẹ tẹ subscribe button kẹ́ láìkì kẹ́ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì sí yín direct. ó tún di nígbà kan náà tí a ó tún máa pàdé. èmi ni tiyín ní tòótọ́ motivational speaker Ìsọnù. For the meantime ẹ mọ̀ bó skẹ́.